Mr. Chalipha ẹ gbóhùn sókè. Assalamu alaikum. Àwùjọ àwọn ọmọ Yorùbá lè wà. Assalamu alaikum. Mr. Chalipha ṣé Yorùbá ni? Bẹ́ẹ̀ ni sà, Yorùbá ni mí. Ẹ kí wáyé tẹ́ bá ń kí wa ní Assalamu alaikum ẹ má bínú ṣé èdè Yorùbá nìyẹn ni. Àlàáfíà kó máa bá yín o. Kí ló tẹ́ wàá bá wa sọ èdè Yorùbá ń ṣọmọ Lárúbáwá náà ṣáà fẹ́ ara bá ìṣùwà ṣá. Ẹ má bínú ọlá ìka tí mo ní bí à ń ṣọmọ Lárúbáwá ẹ ṣe. So ngbà tí rí pé àwọn Lárúbáwá lè wá represent yẹn. Ẹ jọ Quran ṣé òdodo ló wà nínú Quran àbí irọ́? Òdodo ló wà nínú. Òdodo ló wà nínú. Okay, mo máa gbé nǹkan kan wá sí bọ̀ ẹ bá mi ka kinní tó wà lójú screen kẹ́ bá wa tú fáwọn èèyàn wa. Ẹ bá wa ka Arabic yẹn káwọn èèyàn kan mọ̀. Lẹ́yìn máa wá gbé nǹkan yẹn wá ẹ ṣe. Mo fẹ́ fi ìrìn àrà ni. Haddathana Abubakar bin Abi Shaykh. Ó ní Haddathana Abubakar ṣé ń gbọ́ mi? Gbogbo àgbáyé ń gbọ́ yín sà. Gbọ́ yín. Mo rí dáadáa wà láì. Ó ní Haddathana Abubakar. Wàláì, ẹ má bínú, mo ní eye problem bí ẹni ṣẹlẹ̀ bá mi ká kí mo tún fún yín. I don't speak Lárúbáwá, ẹ̀yin lẹ máa kà. I don't speak Allah's language. MSBABA mọ̀ gan tí wọ́n fi síbẹ̀. No, MSBABA is busy now. You are talking to mommy of Okufara now. Ẹ má bínú mọ́ mi. Ọlá kí mi ò mú glass mi dání ni, kí ni ẹ ó blood yẹ. Mi mọ̀ bóyá ṣé any other device lọ́dọ̀ yín kẹ́ ẹ kà because on site yìí kò ní jẹ́ ká zoom in, ṣe understand? It doesn't allow us to zoom. So tẹ́ bá ní bóyá bí another device. Sunan Ibn Majah 2572 reference ẹ̀ nìyẹn. Is a secular fajlidu. So ẹni tẹ́ wá rí tí ẹ pé ẹni yẹn ó yú ó high fajliduhu ó ẹni bẹ́ẹ̀ ẹ ṣe kí ni ẹ lẹ́ ní òkú. So wọ́n ní kẹ́ lẹ́ lóko pa o. Ṣé ẹ ń gbọ́ wa àbí ẹ fẹ́ ṣe hà báyìí? Wọ́n ní kẹ́ ṣe kí ni? So wọ́n ní pé is a secular ẹni tẹ́ bá yẹ pé ó yú ó high fajliduhu ẹ lẹ́ ní òkú. Wà ní àdá. So tẹ́ni ẹ tó bá tó wá come to his right senses for in àdá tó bá tó wá padà wá fajliduhu ẹ tó wá lẹ̀ ní òkú bákan náà kẹjẹ kó yẹ pé tó ṣe yẹn kò dáa torí táàmì tẹ́ ń lẹ̀ lóko yẹn ó lè mọ̀mọ̀. So tó bá tó wá padà sí right sense yẹn so ẹ tó wá jẹ́ kó mọ̀ pé tó ṣe yìí ní tí ò dáa ni ẹ tó wá lẹ̀ ní òkú bákan náà. Summa qala. So Ànábì tó wá sọ báyìí pé Fi rabi'ati. Summa qala fi rabi'a ó tó wá sọ Ànábì tó wá sọ ọ̀rọ̀ yẹn ó tó wá sọ ní ẹlẹ́ẹ̀kẹrin. Fa in aada. Fadribu. Unuqahu. Fadribuhu olùkọ́ tó bá sọ tẹ́nìyẹn tó bá padà wá tẹ́ pé ara ti wá balẹ̀ fadribuhu ẹ wá nà dáadáa kẹ́ mú dáadáa kẹ́ ṣe kí ni o kẹ́ bá wí ní tí àdìsí ẹ̀ ń sọ nìyẹn. Àkọ́kọ́ náà èmi kọ́kọ́ gbé àdìsí yeye sọ̀rọ̀ mi yé ibi tí àdìsí ẹ ti wá wá. Calm down. All right. So ẹ sọ pé number 1 ẹlẹ́ lóko, number 2 ẹlẹ́ lóko, number 3 ẹlẹ́ lóko. Nǹkan tẹ́ ẹ̀ka ẹ̀ ń sìn tó make sense ni. Ibi tí ọmọ tí wọ́n ń lọ nìyẹn. Mo ní ìdíkẹ́ lọ bí kankan. Ẹ̀jọ̀ sọ bẹ́ẹ̀. No, mi ò lọ kankan. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ ń sìn ẹ̀yin náà mú ọ̀rọ̀ tí yín wá. So owó ọ̀rọ̀ tí mi náà fẹ́ sọ yín sìn ẹ jẹ́ kí. Kí lẹ wí? Boyfriend yín kọ́ dákẹ́ now. Chalipha ń gbọ́ so many ohun distracting. Ẹ jọ̀ọ́ one person please. Ẹ dákẹ́. Wàláì ẹ dákẹ́. Quiet, ó súnmọ́ káwọn èèyàn. We are hearing multiple voices, please. Yes, ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ dákẹ́. Ó súnmọ́ káwọn èèyàn kan kí wọ́n tààtàrà àwọn ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ lẹ́nìí kí wọ́n change nínú bíbá yìí. Lágbára Ọlọ́run àwọn èèyàn kan lè máa gbà sílámù nínú bíbá ìta wa yìí. And answer the question. Inshallah. So question olùgẹ́gẹ́lẹ́ fẹ́ bí mi ẹ jẹ́ kí n dáhùn. Ta ló béèrè question lọ́wọ́ yìí? A ní kí n kọ́ tẹ̀ ká yẹn. Ṣé ó bọ́ pọ̀lọ́ àbí kò bọ́ pọ̀lọ́? Ó lè jù láìkáyè àwọn ẹlòmíì lọ. Okay, good. Mo láì bẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn. Ibo lè kí ni láìkáyè àwọn ẹlòmíì lọ. Sóye mo láìkì ibi tẹ lọ yẹn fúnra yín gangan lẹ́yìn láìka ara yín sí pẹ̀lú ẹ jẹ́ ká mọ̀ pé ẹ gbólúlẹ̀ rárá. Ìgbà kàtẹ́yìn méjì tẹ́ ti ń ṣe bí ẹran aṣẹ́wó ni mo ti mọ̀ pé
ẹ̀yin tí ẹ jọ tuntun ọ̀nà Khalifa ẹ mọ rẹ̀ ẹ̀yìn mọ́ ẹ jẹ́ ká dá wọn lóhùn. ẹ máa tó ṣẹlẹ̀ wọ́n ní tí bàbá mu tí yó kẹlẹ̀ lóko wọ́n á ní assault on an individual you want to stone the person for getting alcohol that is assault 1 2 ẹni náà wá yó kò wá mọ̀ pé ẹlẹ́hùn lóko tó wá padà dé ẹ tún wá lẹ́ lóko that is battery ẹ tún assault ẹlẹ́kejì ṣé ẹ mọ̀ pé ó yẹ kó lọ tì í parí torí ẹ máa explain why ẹ ṣe mú òkú ẹ bẹ̀rẹ̀ sí lẹ́mọ́yàn without any right upon the person ẹ kò fẹ́ máa lọ yẹn lóko ṣé ti rí pé kò yẹ kẹ́ like normal ṣé ti rí bá bẹ́ẹ̀ni wàlá èmi gan ẹsẹ wa rí pé normal ló tọ́ good so ibi tí mo tún wá rí pé normal dáadáa ibi tí ẹni sùúrù sà ibi tí mo tún wá rí pé ẹni sùúrù ibi tí mo tún wá rí pé normal òun ni pé tí Prophet Muhammad bá ń sọ̀rọ̀ kò bá àwọn tí wọ́n normal sọ̀rọ̀ àwọn tó normal ló bá sọ̀rọ̀. I see. so ìgbà mi wà tí ẹ ti pé ẹni sùúrù sà ẹ mọ̀ kí gbà tẹ́ ń sọ̀rọ̀ mo dákẹ́ fún yín ìgbà mi wà tó yẹ pé ní ànábì máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní òdiwọ̀n bí làákàyè wọn bá ṣe mọ̀ ni. so àwọn tí ànábì ń bá sọ̀rọ̀ nígbà yẹn àwọn tí wọ́n ní làákàyè dáadáa ni kì í ṣe àwọn tí wọ́n wà ní. àwọn tó ló wà ní wedding ànábì àtàyíṣà ṣáwọn tó ní làákàyè. ẹni sùúrù sà ẹ má yẹ ká fi ọ̀rọ̀ yẹn ẹ má fi. ẹ tiẹ̀ lọ́pọlọ rárá àwọn lẹ ń bá sọ̀rọ̀ báwọn tó ní làákàyè. Rárá mi ò jẹ́ rí yín fín ẹ dákun. I cannot stand to be listening to somebody talk like this. Abeg make I dey go. If una wan dey allow this kind person dey talk, see the rubbish he say. Okay, I'm very sorry. My darling. No, Edu, ṣé ń gbọ́ mi? Oya, ẹni sùúrù. Ohun tí mo ẹni sùúrù kì í ṣọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ àlàyé ni. Ẹni ká láyé yẹn kó kàn. Mọ̀ sá lọ, mo fẹ́ ní sùúrù. Ẹni sùúrù. Ẹ ká ṣe sùúrù fún èmi kàn fẹ́ bi Khalifa in question. Ẹ jọ Khalifa, ibi tó ní pé kẹ́ lẹ́ oko. Last one yẹn, ó ní pé strike his neck kẹ́ pa wọ́n. Sọ pé kẹ́ pa wọ́n bẹ̀yìn àbí kò sọ bẹ́ẹ̀. Mọ́mí ìtẹ́sí sọ̀rọ̀ yìí Ọlọ́run máa jẹ́ kó dáa fún ó máa dáa fún yín lọ ní ẹ̀rẹ̀ ní wálé láìláì. Mo ti mọ̀ kí òwò sọ pé mo glass eyes ló tọ́ ẹni kí aláyé yẹn ní kú ní sùúrù kí n sọ. Like jẹ́ kó explain because me ti party yẹn. Kò tí ì dìjà bá ṣe wọ́n sọ bí àkàrà ń búra wa yẹn bí àkí ẹni yẹn gan ti mọ́ tí ni ẹni sùúrù abẹ́fẹ́ kọ́lẹ̀ ilẹ̀. Ẹjọ́ Khalifa. Ẹni kan ní sùúrù náà. Oh yeah, okay. Ẹ já ṣe sùúrù. Ṣé bí ká bá lè gbọ́ra wa yín náà la fi kóra wa sínú ibi gúùpù yìí náà. Okay. Let's calm down. All right, cool. Now, Khalifa, check for me. Now. Okay, now. Mo ń gbọ́. Ibi tó sọ pé strike the neck kẹ́ pa wọ́n yẹn ṣó sọ nínú Lárúbáwá yẹn àbí kò sọ because ìgbà tẹ́yìn ṣàlàyé ẹ sọ pé kó bá wọn sọ̀rọ̀ gan ẹni tẹ́ ti lù lóko number 1 ẹni tẹ́ ti lù lóko number 2 ẹni sọ̀rọ̀ sà ẹni tẹ́ ti lù lóko number 3 and then lastly ẹ wá ṣàlàyé end yẹn pé wọ́n ní kẹ́ bá wọn sọ̀rọ̀ gidi gan ni bro that doesn't make any sense. So thank you very much mo wá fẹ́ answer sí kìnìyẹn mo dẹ̀ fẹ́ lọ káàkiri nǹkan tẹ́ bèrè yẹn gẹ́gẹ́ náà mo fẹ́ ṣàlàyé lé lórí. So ìgbà tí Prophet Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé tẹ́ bá ti rí èèyàn tó ṣe kíni tó ti yó ṣé ń gbọ́ mi so ìwé ẹni yẹn bó ṣe yó yẹn ẹ lẹ́ ní òkú àkọ́kọ́ òkú tó ní kẹ́ ẹ lé kò ní kẹ́ ẹ lẹ́ ní òkú pa ní ìgbà ayé ànábì ó láwọn kankan tó yẹ pé wọ́n fi máa ń dẹ́rù bọ àwọn èèyàn tó yà sí pé àwọn èèyàn ti ya wèrè tipẹ́ ìsìnkọ́ làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń ya wèrè so àwọn èèyàn ti ya wèrè débi pé ní ọwọ́ ẹgbà so kò sí nǹkan tẹ́ fi bá wọn sọ̀rọ̀ mọ́ àwọn tó já sí pé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe nínú ìgbésí ayé wọn bí ogun bí wàhálà ni so àwọn nǹkan tí wọ́n fi máa ń dẹ́rù bà àwọn èèyàn nígbà náà lọ́hùn. Mr. Khalifa mo ti rí nǹkan tó ń try láti ṣe Mr. ẹni pé kí màá yẹn kọjá kí n sọ̀rọ̀ àbí kí ni ẹ wá ní pé ká dá sí ọ̀rọ̀ sí díẹ̀ jákàrá rí bí sọ̀rọ̀. Èmi sọ fún yín, I've told you people that when you talk to them 1, 2, 3, they bá notice pé brain ẹ̀ wà okay. Don't waste your time with conversations with them. Kí lẹ̀ ń waste time yín fún? Èèyàn nípa àwọn wèrè ni Mohammed fi máa dẹ́rù bá pé wọ́n kọ́ máa lé ọ. Ìgbé kò jẹ́ kí n sọ̀rọ̀ délẹ̀ tó fi ń pọ̀ tì mí láàrin. Can you just imagine? Òun gangan ni ẹni tó sọ̀rọ̀ yìí gangan òun gangan fúnra rẹ̀ ti yó yẹ kẹ́ ẹ lẹ́lọ́kọ̀ pàmẹ́ yẹn. Kò jẹ́ kí n sọ̀rọ̀ tó fi ń kọ́ sí ọ̀rọ̀ yẹn tó túmọ̀ sí pé ó mọ̀ pé òdodo ni nǹkan tí mo fẹ́ sọ.
ó wá ń wọlé ó okay ẹni sọ̀rọ̀ tó bá sọ fún kó jẹ́ kí n délẹ̀ díẹ̀. ọ̀gá orí ẹ̀ ò pé rárá. o gbádùn ayẹyẹ ní sùúrù. energy plenty. ó wà very dumb. ẹ sọ fún pé ẹni sọ pé mo ní sùúrù. ẹ pé ọtí mo ti can you imagine. ìgbà tó farabalẹ̀ ó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ò dé tún gas light. look at what you defend so make sense here. farabalẹ̀ èwo ló make sense yẹn nínú ẹ̀. farabalẹ̀ wàá gbọ́ tó fi make sense wàá gbọ́ farabalẹ̀ kí n sọ. ṣé bó o lo béèrè ọ̀rọ̀ ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ jẹ́ gbọ́ náà. ọkọ mi jẹ́ handle bọ̀bọ̀ ìnà ìyàwó ẹ̀ wá bíbá iná jẹ́ ǹdílẹ́pọ̀ mú ìwọ ò lè dẹ́pọ̀ ẹ̀ mú jẹ́ ǹdílẹ́pọ̀ mú jẹ́ handle ẹ̀. mọ́mí ẹ̀yin ni handle mi. èmi ni ẹ mọ̀ pé wọ́n láìkí tọ́jú obìnrin àwọn mùsùlùmí wọ́n láìkí obìnrin ìbàjẹ́ jẹ́ ǹdẹ́pọ̀ wọn mú. so ẹ gbé bẹ́ẹ̀ ṣe handle mi yẹn ẹ ń rí bí handle mi báwo ni ẹni tó ní òun. mo fẹ́ play basketball lálẹ́. mo fẹ́ play tennis lálẹ́. so mọ́mí ẹ̀yin ni kí n máa handle mi lọ ẹni kí wọ́n bọ́ yẹn ní sùúrù náà. Okay, mo ti handle yín. Thank you very much. Baby o de John na o bá wa mute. Bẹ́ẹ̀ni ìyàwó yín ló lè handle mi. Bá wa mute èmi máa handle. Ẹ̀yin lè handle ohun ilé. Oya mọ́mí ṣe ti ń gbọ́ mi. Mo ti ń gbọ́ yín now. Thank you very much. So ibi tí mo wá lọ bẹ́ẹ̀ ni pé nígbà yẹn lọ́hùn àwọn èèyàn burú gan débi pé ní Islam kò tí wà tó yẹ pé nǹkan tó yẹ pé ó jẹ́ nǹkan tó yẹ pé ó easy nígbà yẹn kì í ṣe nǹkan tó yẹ pé gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gba Islam sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gba Christianity ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gba ẹ̀sìn aláwo ìgbà yẹn ó le nígbà yẹn òṣà nìkan ni Ànábì wọn tẹ́lẹ̀ láti pe àwọn ènìyàn sí ọ̀dọ̀ ni Ànábì sọ pé ẹ̀sìn Islam dínú salam ẹ̀sìn tó yẹ kó lálàáfíà ni ìwé tí wọ́n lọ bẹ̀ òun ni pé nǹkan tí wọ́n fi máa ń dẹ́rù bá àwọn èèyàn nígbà náà lọ́hùn òun náà ni pé kí ni o ẹlẹ̀ wọn lóko ẹni tó bá ti ṣẹ̀ nínú Islam ẹ ṣe kí ni o ẹlẹ̀ ní òkò pa èyí tá a mọ̀ sí káwọn èèyàn sọ fún mi pé ẹlẹ̀ yẹn lóko pa òun ẹni tó bá ṣe sìná ìpè ẹni tó bá ṣe sìná o ẹlẹ̀ ní òkò pa. ṣe rí pé mo jẹ́ kẹ́ sọ̀rọ̀ now ta ló ń sọ̀rọ̀ nínú hadith yìí. because mo fẹ́ check bóyá kíní yẹn ṣọ́fin dẹ́rù bàyàn ni o àbí is it according to sharia àbí ṣé command ni àbí ẹni sùúrù tó bá jẹ́ pé wọ́n fi ń dẹ́rù bàyàn ni then what's the point of Anobi saying it kí ni point Anobi ṣe sọ. yes so ẹ wá jẹ́ kí n ibi tí mo wá ń lọ nìyẹn nísìn ṣòtí mi ò sọ pé wọ́n ṣẹ́rí ìdẹ́rù bàyàn tó fi ń dẹ́rù bàyàn wọ́n sọ pé kán dẹ́rù bàyàn pé fájìlì dùhù pé ẹ lẹ́ lóko ẹ wá lẹ́ lóko pa ẹni tó fẹ́ wọ́n sọ pé ẹ lẹ́ lóko tó bá ti wá ṣe kí ni o tó bá ti wá padà sí ìlàkàyè rẹ̀ ẹ tún wá lẹ̀ ní oko tó ń sọ wọn ní kẹ́ ẹ lóko àmọ́ ẹ mú òkú bíi 3 bíi 4 sí 5 ẹ ṣe kí ni o ẹ lẹ́ tẹ́ bá lẹ́ lóko níwájú orílẹ̀ ní tó mọ̀ pé ó ń fìlì ibẹ̀ kò ní padà ṣe kí ni o kò ní lọ sí ibẹ̀ ní ọ̀la tó bá ti wá sí ìkáyẹ̀tẹ̀sí rẹ̀ ẹ tún wá ṣe kí ni o ẹ tún wá lẹ́ lóko bákan náà oko tán ní kẹ́ ẹ lẹ́ kò ju bíi 5 àbí 4 lọ oko yẹn túmọ̀ sí pé ẹ ṣe kí ni o ẹ fìyà jẹ ẹ bá wí nìyẹn kì í ṣe pé kẹ́ ẹ lẹ́ lóko pa tó fi kíkọ́. Khalifa. MSBABA, I'm not gonna take this. Khalifa. ṣé mo sọ fún yín àbí mo sọ fún yín ṣé ìṣẹ̀lẹ̀ padà sí àwọn ọmọ àṣeyẹ ni secondly àwọn kan tí mo fún wa fẹ́ sọ again ṣe ń gbọ́ ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ again òun ni Khalifa ó ṣe já sí pé ẹni sùúrù àlàyé. No, MSBABA, stop it because I'm not gonna have that. Khalifa ṣe mọ̀ pé èmi ni mo try àti gbé kinní wá so ẹ̀jẹ̀ ti kà á nìyẹn reason tí nǹkan tá a fẹ́ ni pé nígbà tẹ́yìn náà kà tó bá yẹ pé ògidì ọmọ kan ní tó yẹ pé ẹ̀jẹ̀ ló ń ràn nínú vein ní ó yẹ kẹ́ ẹ lè reason wípé nǹkan táwọn tó ń gbé wá fún wa yóò dáa òkè èèyàn mu ọtí wọ́n wá ní kẹ́ ẹ lẹ̀ lóko ṣe bí tó bá mu ọtí ṣe bí Allah ti ní òun ní iná tóun fẹ́ fi sun àwọn èèyàn kí ló tó ní kẹ́ tún máa lẹ̀ lóko kíní yóò bá ọpọlọ mu àmọ́ nǹkan tó wà ń bẹ̀ yẹn ó ní tẹ́ni yẹn bá mu ọtí yẹn tó bá jẹ lẹ́ẹ̀kẹrin ó ní kán mú ọrùn ẹ̀ kán ju nǹkan tó wà ń bẹ̀ nìyẹn ó ní strike his neck ẹ ju ọrùn ẹ̀ máa ṣe bismillah ìtàwọn Fúlàní máa ń ṣe yẹn bismillah Allahu Akbar ẹ dẹ̀ máa ju ọrùn ẹni yẹn láì ṣe ẹran. These are the things tẹ́kàn ní láti wò wípé ẹ̀sìn yìí ẹ̀sìn àwọn ẹranko ni ẹ̀sìn àwọn Fúlàní ni ẹ̀sìn àwọn apààyàn ni
Ọlọ́run Olódùmarè tó dá wa tó dáyé òkọ òun kọ́ ló ń sọ̀rọ̀ ní àwọn ìwé yìí. Muhammadu kò kí ń ṣe òjíṣẹ́ Ọlọ́run. Òjíṣẹ́ Ọlọ́run kan ò lè sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Téèyàn bá mọtí, ó yẹ kí better ways wà tó lè sọ fún ẹni ẹ pé láti jẹ́ kó mọ̀ pé ẹ pè ṣàkíyèsí o. Ẹ sọ fún pé ọtí tó ń mu lámujù yìí ó máa affect kidney ẹ̀ o. Ó máa tí ó bá affect kidney ẹ̀ ó máa lose life ẹ̀ o. Àwọn nǹkan tó yẹ kí Allah sọ nìyẹn. Torí Allah máa sọ pé the most merciful tó bá pé ó ní àánú lóòótọ́. Ṣé rí Mr. Chalipha kì í wí síbẹ̀ ká kú síbẹ̀. Ẹ̀sìn tẹ́ ń ṣe mi mọ̀ bóyá Yorùbá ni o. Mi mọ̀ bóyá ọmọ Yorùbá ni ilé ìjẹ́ pé Fúlàní ni ẹ̀sìn tẹ́ ń ṣe yìí. Ẹgbẹ́ tẹ́ wà yìí torí ẹgbẹ́ ní Islam, ẹgbẹ́ àwọn apààyàn yìí. Torí a time is coming tá a bá ti rí Mùsùlùmí a máa ní láti máa yẹra fún wọn, àwọn apààyàn ni wọ́n a ní láti máa fún wọn ní gap. Tó bá yẹ máa tó time kan téèyàn kan bá ti identify ara rẹ̀ as Mùsùlùmí àbí as àfà wọ́n máa lù ú nílẹ̀ ilẹ̀ Yorùbá. Ẹ̀sìn Islam a ò fẹ́ mọ́ nílẹ̀ Yorùbá. Ẹ̀sìn àwọn Fúlàní ni ẹgbẹ́ òkùnkùn ni kó padà síbi tó ti wá. Àwa ò sin Allah, a ò mọ Allah rí. Ọlọ́run Olódùmarè la mọ̀, kò kí ń ṣe Allah. Ibi tí mo ṣe ń lọ, ibẹ̀ yẹn kọ́ ni mo ṣe ń lọ. Mo kàn ní kí n kàn fi áyà yìí kí n kàn fi tọ́ yín lẹ́nu wò ni. Ìbéèrè tí mo bi yín tẹ́lẹ̀, òun ni wípé Quran, ṣé òdodo ni Quran? Ẹ dẹ̀ sọ pé òdodo ni. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé Quran ò kí ń ṣòdodo, irọ́ lásán ni. Ṣé understand? So mo fẹ́ kẹ́ ṣí Quran yín sí Quran chapter 85, Suratul Al-Buruj. Ṣé ẹ lè kà fún wa from 1 to 8? Mr. Chalipha, a lè tán mic yín. Naam. Mo ti fẹ́ ṣí chapter 85. Mo ti fẹ́ ṣí. Èmi náà mọ̀ pé Islam yẹn kò ń ṣe ẹ̀sìn. Èmi náà ti ń wo náà bọ̀ ẹ̀yin náà máa ní sòwò fún mi láti ka nǹkan tí mo fẹ́ ka. Ẹ jẹ́ Arabic ní kẹ́ gbé sí. Ẹ ní Arabic, ẹ kọ síbẹ̀ ní Arabic pé aya. Hadith tán mú wá yìí gan-an nísìnyí. Àmọ́ bí tá ti rí hadith. Mi mọ̀ bí wọ́n wá fẹ́ gbà tán náà bí n sọ. Tó fi ń ju ẹgbẹ́ dákọ̀ ànábì báyìí. Wasama hizati buruj. Naam. Ó sọ pé wasama hizati buruj. Wal yawmil maw'ud. Ẹ máa ká kẹ́ máa tú kẹ́ ká dé 8. Wasama hizati buruj. Ó sọ pé mo fi sánmọ̀ búra. Zati buruj, sánmọ̀ tó já sí pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ nínú. Wal yawmil maw'ud. Mo fi ọjọ́ kan tó já sí pé ọjọ́ tí yẹ pé a ti máa ń sọ gbogbo àwọn èèyàn pé ọjọ́ yẹn ọjọ́ tí gbogbo wọn pàdé ni. Ọjọ́ tí a ó máa ṣe ogun lára ẹran. So tí ojú oníkálukú máa ṣe kí ni o tí ó máa láì pé òdodo ni ọjọ́ tá a sọ yẹn, òdodo lọ́jọ́ yẹn. So ọjọ́ yẹn náà ti wá dé, ọjọ́ yẹn mo tún fi ọjọ́ yẹn náà búra. Washahidin wa mashhud. Washahidin wa mashhud. Mo fi ẹnu já sí pé yóò máa jẹ́rìí ìpè ọjọ́ yẹn bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ṣe rí wa mashhud. Àtẹni tí ó ṣe kí ni o tí ó tá a tún máa jẹ́rìí lé lórí pé ọjọ́ tá a sọ yìí ọjọ́ tó ń bọ̀ náà nìṣẹ́. Kutila ashabul uqdud. Kutila ashabul uqdud. Wọ́n pa àwọn tó jẹ́ pé kó ṣe kí ni o tán jẹ́ ashabul uqdud. Wọ́n ṣe kí ni o wọ́n pa wọ́n. Wan-nari zatil waqud. Mo mọ̀ tí wọ́n lọ bẹ̀. So mo ń gbọ́ wan-nari zatil waqud. Mo tún fi iná. So mo tún ṣe kí ni o wan-nari zatil waqud. Iná tó jẹ́ pé yóò mọ̀ ṣe kí ni yóò mọ̀ jù láìláìláì níjọ́ tá a wí. So mo fi náà náà mo fi ṣe kí ni mo fi búra. Izihum alayha qu'ud. Izihum alayha qu'ud. Tó jẹ́ pé àwọn èèyàn ó mọ̀ ṣe kí ni o wọ́n mọ̀ bẹ pẹ̀lú náà yìí tí wọ́n kúnlẹ̀ síbi wájú náà yẹn. Wahum ala ma yaf'aluna bil mu'minina shuhud. Wahum ala ma yaf'aluna bil mu'minina shuhud. So gbogbo àwọn tó ṣe kí ni o tí wọ́n jẹ́ àwọn pòkì àwọn kèfèrí àwọn náà máa ṣe kí ni wọ́n máa jẹ́rìí gbogbo àwọn kan táwọn ṣe kí ni o táwọn ṣe fún gbogbo àwọn mùsùlùmí pátá. Wa ma naqamu minhum illa an yu'minu billahi al-azizil hamid. Wa ma naqamu minhum illa an yu'minu. Wá sí nǹkan tí ó máa ṣe kí ni o tí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn fún wọn níjọ́ náà ju pé kí ni o illa an yu'minu billahi al-azizil hamid. Ju pé àwọn ṣe kí ni o àwọn ò nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba àlékè ọlá lọ. So àsìkò ṣe kí ni o àsìkò ti bọ́. So àìkọjá ló ti bá ilẹ̀ tó ṣú. Nínú àyà tẹ́ kà yẹn mi mọ̀ bóyá bẹ́ ṣe tú ni ọ. Nínú àyà tẹ́ kà yẹn nígbà tẹ́ ń kà bọ̀ ẹ rí wípé Allah ní wọ́n ju àwọn kan sínú iná
wọ́n jó àwọn kan níná. Tẹ́ bá dé verse 6 ó ní nígbà tí wọ́n jókòó sí ìtòsí rẹ̀. Verse 7 wọ́n sì ń wo ohun tí wọ́n ń ṣe fún àwọn onígbàgbọ́ òdodo. Verse 8 wọn kò rí àléébù kan lára wọn bí kò ṣe pé wọ́n nígbàgbọ́ òdodo nínú Allahu alágbára. So àwọn ẹni kan àwọn Abdul Kudud tẹ́ dárúkọ lókè yẹn wọ́n dáná sun wọ́n. Get wọ́n dáná sun àwọn kan àwọn tí wọ́n pè ní mùsùlùmí láàrin kan bẹ̀ yẹn nínú Quran. Ṣé ẹ fẹ́ go through aya yẹn again kẹ́ lè understand nǹkan tí mò ń sọ? n tí ẹ gbọ́ yé bí aya yẹn ni kẹ́ ẹ sọ fún mi. No, nǹkan tí mo gbọ́ yé ń bi aya yẹn kọ́ nǹkan tí wọ́n kọ sínú aya yẹn lèmi àti tí ń jọ ń sọ. Nǹkan tó kọ́ ẹni sùúrù n tí ó yẹ kí n sọ yí pé ní n tẹ́ gbọ́ yé ni kẹ́ ẹ sọ fún mi bí aya yẹn ni pé bó ṣe wà yẹn ẹ lè gbọ́ yé so àfi tán bá ṣe kí ni tán bá tú fún yín torí pé ṣe dé. Kò ní pé tán bá tú fún mi nǹkan tó wà nínú aya yẹn láti bẹ̀rẹ̀ Allahu fi sánmọ̀ ó fi búra àbí. All right. Number 2 ó ní ó tún fi ọjọ́ tí wọ́n ṣe ní àdéhùn yẹn ọjọ́ ẹ̀san ó tún fi búra. All right. Ó tún fi olùjẹ́rìí àwọn tó máa jẹ́rìí sí ọjọ́ ẹ̀san yẹn àti ohun tó ń jẹ́rìí sí ó tún fi búra. Bẹ́ẹ̀ ni àríbẹ̀kọ̀ all right ẹ ṣe. Verse 4 ó wá tẹ̀síwájú ní verse 4 bóyá kẹ́ túbẹ̀ yẹn kà. Kí ló sọ verse 4 ìjọba mi kà? Kùtìlà àti ààbòlè kùdùd. Aṣẹ́bilé àwọn tó gbẹ́ kòtò iná. Bẹ́ẹ̀ ni àríbẹ̀kọ̀. Bẹ́ẹ̀ni. All right. Àná rìtáàtì àlùkùdùd. Ìyẹn iná tí wọ́n fi igi kò. Bẹ́ẹ̀ ni àríbẹ̀kọ̀. Mo ń gbọ́ yín. All right. So verse 6. Nígbà tí wọ́n jókòó sí ìtòsí rẹ̀ nígbà tí wọ́n jókòó sí ìtòsí iná yẹn. All right. Verse 7. Wọ́n sì ń wo ohun tí wọ́n ń ṣe fún àwọn onígbàgbọ́ òdodo. Àwọn onígbàgbọ́ òdodo yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní pé kòtò náà tí wọ́n gbẹ́ yẹn wọ́n ti da àwọn onígbàgbọ́ òdodo síbẹ̀ wọ́n wá ń dáná sun wọ́n. Àbí mo fẹ́ kó jọ yé wa ni o. Kò ń ṣe àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n dáná jọ sún jẹ́ o. Ó dáa jẹ́ ká tún padà sókè ni àbí jẹ́ kí n ka verse 8. Àwọn àṣàbùlì òkú dúdì ni wọ́n ṣe kí ni wọ́n dáná sun. Àwọn tí wọ́n dáná sun yẹn ṣó nígbàgbọ́ òdodo ni wọ́n àbí wọn kì í ṣe onígbàgbọ́ òdodo. Wọn kì í ṣe onígbàgbọ́ òdodo wọn kì í dáná sun onígbàgbọ́ òdodo. Ẹ jẹ́ ká ka verse 8. Okay. Verse 8 bóyá kí wọ́n bá yín kà kẹ́ ẹ lè tún. Wàmá naqamu minhum illa an yu'minu billahi al-aziz al-hamid. Ẹ máa tún yẹ pé wọn ò rí àléébù kan lára àwọn tí wọ́n dáná sun yẹn bí kò ṣe pé wọ́n nígbàgbọ́ òdodo nínú Allahu billahi azim wọ́n nígbàgbọ́ òdodo nínú Allahu. Wàmá naqamu ìtumọ̀ rẹ̀ ni wípé wàmá naqamu wọn ṣe nǹkan àwọn ẹni tá a ṣe wọn gbà fáwa Ọlọ́run. Nǹkan tó wà ń bẹ̀ kọ́ nìyẹn ẹ jọ ẹ kí n gbé ètò láyé wá sókè nǹkan tó wà ń bẹ̀ kọ́ nìyẹn àfà ẹ má máa nǹkan tó wà ń bẹ̀ ẹ ṣe sùúrù sà nǹkan tó wà ń bẹ̀ ni pé ó ní wọn ò rí àléébù kan lára àwọn tí wọ́n dáná sun bí kò ṣe pé wọ́n nígbàgbọ́ òdodo nínú Allahu tó túmọ̀ sí pé mùsùlùmí ni wọ́n nẹ́tíwọ̀kì ètò láyé yìí ṣì ń rò tó mo fẹ́ kí ìtumọ̀ rẹ̀ ni pé ní kò sí nǹkan kan táwọn ènìyàn àwọn tá a filẹ̀ yẹn tá a dáná sun yẹn kò sí nǹkan kan tí wọ́n ṣe ju pé illa an yu'minu wọ́n nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba wa lékè ọlá lọ. Wọ́n nígbàgbọ́ ẹ ṣe sùúrù sá wọ́n nígbàgbọ́ àbí ẹni tó bá nígbàgbọ́ nínú Allah kí ni ariwo wà níbi tẹ́ wà yẹn jọ ẹni tó bá nígbàgbọ́ nínú Allah àwọn wo ló nígbàgbọ́ nínú Allah. Àwọn tí wọ́n nígbàgbọ́ àwọn mùsùlùmí náà ni. Ṣe bí nǹkan tá a jọ ń sọ náà nìyẹn wípé àwọn tí wọ́n dáná sun yẹn mùsùlùmí ni wọ́n. Ó láwọn tí wọ́n filẹ̀ ẹjọ́ ló máa yé ilá. Ó ní àwọn tí wọ́n filẹ̀ tí wọ́n dáná sun. Nǹkan tó wà ń bẹ̀ kọ́ nìyẹn ibo làwọn tó filẹ̀ vasky ni àwọn tó filẹ̀ wà sá. Ètò láyé ẹ tún request yẹn send. Wọn ò gbọ́ lábá ẹni sùn vasky nìyẹn wà sẹ́ẹ̀. Kí ló ń jẹ́ ilá? Ṣé ẹ mọ̀ túmọ̀ ilá? Ilá alásèpọ̀ àbí ilá òwò. Láwo bá wà ní ṣùtì ẹni sòwò ṣẹ́ẹ̀rì ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ nímọ̀ ń pa rẹ̀
àwọn tó nímọ̀ pa bàbá yìí ẹyẹ lo ẹyẹ translator. parọ́ a máa gbé jáde o ẹ máa gbẹ́rì jáde o àwa kò sọ̀rọ̀ láì fẹ́ rí gbogbo ẹ ṣe rí nǹkan tó yẹ kí mi wo àwa live Mr. Khalifa ẹ ó dán sà àwa máa gbẹ́rì jáde o ètò ẹgbẹ́ láyé ẹ̀rí jáde ẹgbẹ́ ẹ̀rí jáde in tó wà ń bẹ̀ kọ́ nìyẹn. ètò láyé ẹ bá wa ka Quran chapter 85 Suratul Buruj Okay. verse 1 to 8 so kó lè jẹ́ àwọn èèyàn wa tó wà níbí. Quran 85. Almost. Quran 85. Verse 1 to 8, abi? Bẹ́ẹ̀ni, verse 1 to 8. Tàbí kẹ́ lọ sí verse 8 straight. Kẹ́ lọ sí verse 8 straight. Kán lè rí. Ó ní wa ma naqamu minhum. Bẹ́ẹ̀ dẹ̀ ni a fìyà jẹ nìkankan. Oye illa àyàfi an yu'minu billah. Kan nígbàgbọ́ sí Allah al-Aziz al-Hamid tó jẹ́ ọba tí wọ́n dúpẹ́ fún. Àwọn tí wọ́n fìyà jẹ ń bẹ̀ yẹn tí wọ́n dáná sun bẹ̀ yẹn wọ́n nígbàgbọ́ nínú Allah àbí wọn ò nígbàgbọ́ nínú Allah. Ó ní wa ma naqamu minhum. A fìyà jẹ nìkankan nínú wọn àyàfi which is àwọn tí wọ́n bá wí gangan. Àwọn tí wọ́n bá wí gangan wọ́n jẹ́ mùsùlùmí. Ẹ yẹ kí n gbé verse náà jáde kí àáfà náà lè rí so àáfà ẹ̀ kan lè wá síbí kẹ́ máa parọ́. Ṣẹ̀gẹ̀t máa gbé English ẹ̀ jáde òun ni mo rí pé àwọn èèyàn ń rí so Mr. Khalifa yìí ṣe sùúrù ẹ máa rí o. Ó ní and they resented them not except because they believed in Allah. Ìdí tó ṣe fìyà jẹ wọ́n òun ni pé torí pé wọ́n gbàgbọ́ nínú Allah. Òun ni ó ní wọn kò rí àléébù kan lára wọn bí kò ṣe pé wọ́n nígbàgbọ́ òdodo nínú Allah. Ìdí tán ṣe dáná sun àwọn ènìyàn ni pé torí pé wọ́n jẹ́ mùsùlùmí. So Kùránì níbí ó pe àwọn ẹni tí wọ́n dáná sun nínú àyà yìí ó pè wọ́n ní mùsùlùmí. Ẹ̀yin èèyàn wa ẹ lọ wo àwọn tó dáná sun nínú àyà yìí tẹ́ bá tẹ̀ sí Google wípé Quran chapter 85 outside Islamic tradition àwọn tí wọ́n dáná sun níbí kí ni wọ́n jọ́sìn fún. Àwọn ẹni tí Kùránì pè mùsùlùmí ń bì Jésù ni wọ́n sìn ọ́. Jesus Christ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ẹni tí ó jẹ́ Ọlọ́run bàbá tó pe Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ Mr. Khalifa ṣé mùsùlùmí ni? Ẹ lè tán máìkì yín o Khalifa. Àwọn ń gbọ́ yín báyìí. Èèyàn tí ó ń sin Jesus Christ tó sọ pé God the Father, the Son and the Holy Spirit tó pe Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ṣé mùsùlùmí ni irú ẹni bẹ́ẹ̀? Kò ṣe mùsùlùmí. Kì í ṣe mùsùlùmí. Àwọn ẹni yẹn dẹ̀ ni wọ́n dáná sun bí sá Kùránì dẹ̀ pé wọ́n mùsùlùmí pé wọ́n nígbàgbọ́ òdodo nínú Allah. Ṣé mo wá fẹ́ béèrè lọ́wọ́ yìí ṣé Allah náà ni Jésù? Allah kọ́ ni Jésù. Ṣé Allah náà ni mẹ́ta lọ́kan? Allah kọ́ ni mẹ́ta lọ́kan. Ẹ̀yọ̀kan. Now Islam ò dẹ̀ tí bẹ̀rẹ̀ nígbà tí wọ́n dáná sun wọ́n dáná sun àwọn ẹni èèyàn tẹ́ ń gbọ́ ẹ lè yẹ̀ wò fara yan wọ́n dáná sun àwọn ẹni ọba kan ló dáná sun wọ́n torí pé wọ́n gbàgbọ́ nínú Yahweh ìyẹn sọ pé kán wá ṣe kán máa bọ̀ pé kán wá gbàgbọ́ nínú Yahweh nìkan ọba yẹn Júù ni ó dẹ̀ dáná sun wọ́n torí pé wọ́n ní àwọn onígbàgbọ́ nínú Yahweh pé Jesus Christ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ náà onígbàgbọ́ nínú ẹ̀ wọ́n wá kọ ìtàn yẹn sínú Kùránì bí wọ́n wá pè wọ́n ní mùsùlùmí àfáà náà ti sọ sìn pé wọn kì í ṣe mùsùlùmí Kùránì tẹ rí irọ́ lásán ni you can check it. So fọkùfà ẹ lè continue ṣe wà ń bẹ̀. Ṣé ń gbọ́? Naam. Ṣé wà pẹ̀lú mi? This man is just a liar. Ìyẹn MSBABA rẹ̀. Khalifa ẹ̀wọ̀n àwọn ẹrú aláwọ̀ mi rọ́lọ́ máa ń pa kiri. Bẹ́ẹ̀ ni ẹ pawọ́. Ẹ pawọ́. Khalifa. So ẹ ní sùúrù kẹ́ tó sọ Khalifa. Ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ sí Dunuwas. Okay. So tí ó lead pé tí wọ́n campaign against Christianity. Okay. In the city of Najran. Ṣé báyìí? So àwọn eléyìí ò tiẹ̀ ní ìbátan pẹ̀lú Islam rárá. Okay. Asahabul Hudud. Okay.
Only according to multiple sources, they were executed. Many reports born in strange. So I'm really you Muslim, brother. So clarity Islam wa pe wọ́n ní Muslim by this. Islam sọ pé Muslim ni wọ́n. Kí ni Islam wá sọ? tó bí ó ṣe wà yẹn àwọn tí Islam fẹ́ dáná sun àti àwọn tí Ọlọ́run fẹ́ dáná sun wọn kì í ṣe mùsùlùmí. Ṣé Allah ló dáná sun wọn bẹ́ẹ̀ ni? Wọ́n ti dáná sun. Ẹni sùúrù ṣẹ́rí Al-Qur'ani tí à ń sọ yìí Al-Qur'ani tá à ń sọ yìí sìn kì í ṣe ọ̀rọ̀ tó já sí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun nìkan ló máa kọ́ mú Al-Qur'ani wa gbogbo nǹkan tí Ọlọ́run dẹ̀ sọ ní Al-Qur'ani kì í ṣe pé Ọlọ́run ti kọ́kọ́ sọ kò ti kọ́kọ́ fi rán àwọn ànábì kan tẹ́lẹ̀ kó tó di pé ó kan tọ́nu ànábì tó wá ń jẹ́ ìgbẹ̀yà àwọn ànábì Ọlọ́run. Àwọn tí wọ́n wá fẹ́ dáná sun láàrin yẹn wọ́n ti dáná sun wọn ní tó ń sọ jẹ́ ẹni sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń délẹ̀ ní tó ń sọ bẹ́ẹ̀ pé wà máa ná kọ̀. Àbí nǹkan ṣe mí lójú ẹ dákun ẹ gbé mi sí big screen náà ìjọ. Wọ́n sọ pé so ṣé kí n máa báwọ̀ tí mo ń sọ̀rọ̀ ó ní pé wà máa. Bóyá káwọn tó tún mọ nǹkan ká àkáǹtì gbẹgbẹ tí ẹlẹ ni mo gbé wọlé. Oh God, àbí kí n change àkáǹtì. Secondly mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ MS. Ẹ jẹ́ kí n bọ́lẹ̀ kí n wọ́n sókè. onírọ̀ ẹni sọ̀rọ̀ sà. Ẹ jẹ́ bọ́lẹ̀ máa gbé padà. Ìyá mi ẹ jẹ́ kí n béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ MSBABA. No, bẹ̀rẹ̀ nǹkan kan, why you dey lie? Kí lẹ máa ń gé nínú irọ́ tẹ máa ń pa? Because Mr. Chalipha, me understand, ẹ̀yin kọ́ lẹ kọ ìwé yìí. You don't have to defend what is not there. And ẹ̀yin kọ́ lẹ kọ ìwé yẹn, ẹ ní láti go against ìwé yẹn. No, mo máa ní láti go against it because ìwé yẹn fẹ́ pa. Èmi náà máa ní láti ṣe kí ni o láti defend ìwé yẹn. Because ẹ̀yin ni murderer, ẹ̀yin lè apààyàn, ẹ̀yin lè ń follow ìwé yẹn, ìwé apààyàn ni, so a máa ní láti go against it, ṣe get. So kí ló tẹ́ ẹ máa ń parọ́ nǹkan tó bá wà ń bẹ̀ kò sí ń bẹ̀, èyí tó sí ń bẹ̀ lè máa add sí, like kí lẹ máa ń gain nínú kíní yẹn, mi understand. Ẹ rí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní bíbá yìí sí nǹkan tí ò yẹ kó lè jọ mí lójú ni pé irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní bíbá yìí nǹkan ti ṣẹlẹ̀ dáadáa láyé Ànábì tó jù báyìí lọ. That's not my question. Okay, what's your question? Oh my gosh. You know what, Etolaye, please take your customer. I'll wait for somebody else. MSBABA, ẹ jẹ́ kó Tolaye engage wọn. Irú yẹn ti pọ̀ jù. Please, none of us, can I talk to you? Yeah, you can talk to me, brother. Etolaye ẹgbẹ́ àkáǹtì ẹgbẹ́ gbé wa ẹ lè drop ilé. Hello, Echo. Ṣé mi mọ Echo bá? Mo fẹ́ gbé wa mo ti dé. Chalipha ni. Okay, Light, can you question? Okay, Tolaye is ready. Okay, one second. So, only outside Islamic tradition, the group called Ashab Ukhud, people of the strength, is generally linked by historian to a real late antique persecution event in southern Arabia, especially in the kingdom of Himyar, modern Yemen, in the 6th century CE. Historian identification. Most historians associate them with the massacre of Najran. Only what happened based on what happened based on the Jewish, what happened based on is a non-Islamic source. Only the Jewish hierarchy, King Nuwas ọba orúkọ ọba ẹnìyẹn. Only King Nuwas lead campaign against Christians in the city of Najran. So Christians refused to renounce their faith. According to multiple sources, only they were unalive. Many reported born pé wọ́n dáná sun wọ́n in Trent or districts, which is àwọn eléyìí wọ́n ti dáná sun wọ́n already, wọ́n ti kú o, àfi tálà bá tún fẹ́ dáná míì sun wọ́n lóko. So only evidence in Quran. Only this event is unnaturally well, at least across different
tradition pé tí Kùránì gbé wá kò bá ń ti ń bẹ láàrin lọ bóyá aláàtú ti wá dáná míì ni ẹ mọ̀ nọ́mà aláàtú lè fẹ́ fi wọ́n sí iná àbá lè fà kílẹ̀ rò. Ẹ bá mi mú ẹ̀rí mi wá tí ó mọ̀ ta ko gbogbo nǹkan tá à ń sọ yìí nínú Al-Qur'an yàtọ̀ sí eré tẹ́ mú wá. Àbọ̀wọ̀ mi ò yí. àní Kùránì ò correct ẹ tún ní àlọ́ mú mi wà nù Kùránì tí ó ta kò kí. Ṣe àkọ́kọ́ ni pé ní ìwé tí a kọ yìí ẹni sùn ṣe máa gbọ́ tèmi náà mi ò try láti defend Al-Qur'an rẹ ṣó ti yé mo try láti defend Al-Qur'an torí mi ò tó lẹ́nu tí ó mọ̀ defend Al-Qur'an àmọ́ ìwé tí a kọ yìí kìí ṣe èèyàn ló kọ ṣó ti yé ìgbà mi dé wà tó já sí pé ẹni sùúrù. nígbà tẹ níwèé tẹ ẹ kọṣẹ́ òkè bóyá ti Quranic ṣá òkè mi sọ̀rọ̀ bóyá jọkọ ni alawife. ẹ ṣe ẹdẹ kí n ti kọ I'm too tired today for that. Ó ga ọ ẹ kálẹ́ big Chalipha. ẹ kálẹ́ ẹ kó tó. Yes sir. kí lẹ fẹ́ bá wa sọ ṣé Muslim ni. bẹ́ẹ̀ni. Okay. Mo ń bọ̀ ẹ jẹ́ ń gbéra mi sí big screen. ìfàlẹ́ wa tún béèrè pé ṣé Muslim big. mi bá wọn sọ̀rọ̀ rí mo ń bọ̀. èmi náà ni Chalipha àgbà náà ni. Chalipha àgbà my Abẹ́òkúta brother ẹ̀ka mi mọ̀ pé yìí ni sorry you change your name. Chalipha òun ṣàlejò kí ló yá kí ló fẹ́ sọ. Mi ní láti gbé ní àyàwá fún ẹ. Kí ló fẹ́ sọ? lórí nǹkan tó ń jiyàn lórí àyà pé àwọn kìrìsìtẹ́nì ní kéré kan ni ìjẹ́ lè fún mi tẹ̀síìrì tí ò ń ṣe Google because Google kọ̀ láwa ń lò fún Al-Qur'an n gbọ́dọ̀ rí tẹ̀síìrì tó sọ pé àwọn kìrìsìtẹ́nì ni wọ́n ń bá wí pé wọ́n jó níná àdẹ̀rẹ́ ẹ̀yẹ kankan ní Bible pé wọ́n jó kìrìsìtẹ́nì náà so tẹ̀síìrì lèmi nídìí gbogbo Google yẹn n ò nídìí just tẹ̀síìrì bóyá ibùdó kẹ̀síìrì ni o bóyá àlẹ́yìn ni o tó sọ̀rọ̀ pé kìrìsìtẹ́nì ni wọ́n bá wí so ẹ̀rí tí mo fẹ́ gbọ́ nìyẹn kì í ṣe Google lèmi fẹ́ lóyún báyìí. So kí ló dé sí Chalipha kí ló dé tẹ́ yóò gbé ẹ̀rí yẹn bọ̀ ńgbà tẹ́ ń bọ̀ lókè. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ mú ẹ̀rí wá pé àwọn kìrìsìtẹ́nì ni wọ́n bá wí tá a bá jẹ́ àlóyè kí ẹ tètè gbé yẹn bọ̀ òfin ní ìdẹjọ́ ẹgbẹ́ mi sí bísíkì ẹ̀ẹ́dẹ̀ gbé jáde. ẹ má lo Google ẹ lo tẹ̀síìrì tó sọ pé ṣe túnṣe ìran wa iṣẹ́ náà ni ṣe bẹ́ẹ̀ ló yá ń sin tẹ̀síìrì. mo ní tẹ̀síìrì kẹ́ mú wá sẹ́. Google náà la máa lò tá a máa fi wá tẹ̀síìrì náà Google ni mo máa tẹ̀. gbàtẹ́ fẹ́ mú gbàtẹ́ fẹ́ kí máa ń kánà nínú bí ayẹ̀gúláwà gbọ́nà tẹ́ máa sọ pé ànábì ti pátá claim ṣe bí tẹ̀síìrì lẹ̀ mú wá ẹ̀ ṣáà mú Google wá sọ ẹ fún mi tẹ̀síìrì kò ní ṣe Google lèmi fẹ́ bá yín lò tẹ̀síìrì sọ pé àwọn kìrìsìtẹ́nì ló bá wí. sórí Google kọ́ la ti fẹ́ rí tẹ̀síìrì. ẹgbẹ́ tẹ̀síìrì wà ṣe bí tẹ bá sọ̀rọ̀ nísìnyí ẹ bá sáré gbé tẹ̀síìrì wà ní kí tẹ bá lo Google nísìnyí tẹ̀síìrì lẹ́gẹ́ gbé fún mi náà kì í ṣe Google. a ní ọ̀dà a lo Google báyìí sìn ẹgbẹ́ tẹ̀síìrì ìtàpọ̀ yín wà bí ti ta fẹ́ lò báyìí ẹni a máa lo Google ẹ̀tún ní agbẹ́ tẹ̀síìrì bí a ti báyìí. ṣé ìgbọ́rọ̀ mi sà. mo rò kẹ́rì kan fẹ́ sọ̀rọ̀ ni. gbogbo ilé ẹ̀jẹ̀ má bínú ẹ̀yin àfa kí ló máa ń ṣe yín náà tí ẹ̀ máa ń wo làákàyè yín náà ẹ má bínú pé ọ̀rọ̀ mi bóyá wá o ṣé ẹ lè think outside of the book tó gbé fún yín ni ẹ ní àlè lọ sínú Google láti lọ ṣàṣẹ àwọn nǹkan yẹn ṣé inú ìwé ẹrú tó gbélé yín lọ́wọ́ ká tún lọ mẹ́ ẹ̀rí jáde fún yín nínú ìwé yín náà ẹ lè think outside of the book tó wà lọ́wọ́ yín ni. ṣé ẹ ti délẹ̀ kí n sọ̀rọ̀ ok ẹ ṣeun tí ẹ bá mú àyàkọ̀ wà ní Kùránì gẹ́gẹ́ bí tí mo ṣe àpèjúwe tẹ́ máa ń pa wàmà níbi pàdánù ìjì pátá lójú ogun pé mọ káàdà lẹ́nà bíi ayẹ̀gúlà ẹ máa ń gbé tẹ̀sí ìjáde ni pé tẹ̀sí tó ṣàlẹ̀ ilé tó jẹ́ wà ní ìjàlẹ̀ lẹ́nu tèmi náà gélé kí ó pé bó ṣe wà bẹ́ẹ̀ nìyẹn so èyí sí yìí ẹ ti gbẹ́jà mi wà wọ́n sọ pé àwọn kìrìsìtẹ́nì wọ́n dáná sun wọ́n torí pé wọ́n gbàgbọ́ àlá ẹ wá gbé tẹ̀sí ìjáde Google ẹ lọ ń sáàṣì Google pé kí ló ṣẹlẹ̀ nínú ajá yẹn meanwhile tẹ̀sí ìdẹ́kẹ́ gbé jáde pé tẹ̀sí ìbáraẹni ló ṣàlàyé ta ẹ̀ kì í ṣe Google. brother mi aláàgbé jáde fún yín ẹni a máa lo Google ibo ni ká lò. tẹ̀sí kẹ́ gbé fún mi tẹ̀sí. gbogbo ń tà ń gbé ẹ tí mo pọ́n online láti máa ń gbé sí ni a máa lo Google kí lẹ fẹ́ lò.
ṣé ẹ̀gbọ́n tí mo sọ ni ṣé ọmọ kí tẹ bá fẹ́ gbáyé wa ẹ máa gbé jàlé ní wa ẹ máa gbé explanation wa eléyìí tẹ lò yìí ẹ ṣàṣẹ Google ni kì í ṣe pé ẹgbẹ́ tẹ̀sí wa ṣé mo mọ̀ yìí ṣé mo ṣe wá sí ìbàyẹn ni ẹ máa fún mi complete steps ìbàyẹn tẹ́ máa ní kí n kà tí màá jẹ́ pé mo tó wà bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà ẹ̀dẹ̀ gbé jáde àfa mi yàṣẹ ẹgbẹ́ wà kì í ṣàṣe pé ẹgbẹ́ dé ẹ bèrè bísí àfún yín. èyí tẹ́ fi ń lọ́jọ́ yẹn ti lọ ti dé. kásìbù kàláwù mo bá o. Ramani taba akamina limo nina. Swati bugu jabi. Yeah. kí ló ń gbé wá báyìí. Ó yá ẹjẹ máa ń gbé tẹ̀sí jáde mo fẹ́ gbé lábá jáde níbo ẹjẹ ń gbé díṣì jáde kíkà ìsà ṣe. tafsiri no nǹkan ètò láyé ó yá ẹ fún wa ní ẹ fún wa ó yá ó kàn Mr. Chalipha naam Mr. Chalipha naam ọ̀rọ̀ ẹ ṣe à ń prove wípé Quran wípé irọ́ ni ẹ̀yin sọ wípé òdodo ni ṣe understand so àwa ka àyà kan nínú Quran ó ní wọ́n dáná sun àwọn èèyàn ó jẹ́ pé àwọn ènìyàn ní mùsùlùmí. The first question tí mo fẹ́ bi yín Mr. Chalipha òun ni wípé àwọn tí wọ́n dáná sun nínú àyà yẹn ọdún wo ni wọ́n dáná sun wọ́n àti wípé ọdún wo ni Islam ti bẹ̀rẹ̀ no mo kàn fẹ́ lo logic pẹ̀lú yín ni because ẹ fẹ́ fún wa lẹ́rìí a pè nǹkan ní irọ́ ẹ tún fẹ́ mú ẹ̀rí jáde nínú ìwé irọ́ ẹ máa fún wa ní ẹ̀rí yẹn outside Islamic tradition but nǹkan tí mo fẹ́ béèrè ni pé ìgbà wo ni Islam bẹ̀rẹ̀ Islam ó ní year tí Islam bẹ̀rẹ̀ nǹkan tá a wá kà nínú Quran tí wọ́n kọ sínú Quran yẹn event yẹn ìgbà wo ló ṣẹlẹ̀ ṣé ẹ lè fún wa láwọn nǹkan méjì yẹn péré. ẹ lè bẹ̀rẹ̀ lọ́wọ́ gbọ́dún wo ló ṣẹlẹ̀ ṣé wọ́n ń kọyọ ọdún tí nǹkan ṣẹlẹ̀ ẹ ní sùúrù ṣé wọ́n ń kọyọ ọdún tí nǹkan ṣẹlẹ̀ sínú Kúránì ní ipe nǹkan báyìí ó ṣẹlẹ̀ ní 19 kan ó ṣe kúrẹ́ kan. a lè get yẹn now ẹ lè search fún yẹn now ìyẹn simple now ipe ọdún wo dá ẹ kàn search by Mr. Chalipha ọdún wo ni Islam bẹ̀rẹ̀ ẹ tẹ̀ sí Google ẹ gbé wá. Islam ti bẹ̀rẹ̀ tipẹ́. mi ò sọ pé kó bẹ̀rẹ̀ sí pé mi sọ pé àná ló bẹ̀rẹ̀ náà mo ní ọdún wo ló bẹ̀rẹ̀ ẹ tẹ̀ sí Google Google máa gbé wá. mo ò ní bọ́dún tó bẹ̀rẹ̀ tó kó ṣe pẹ́ tí Islam ti bẹ̀rẹ̀ kì í ṣàlẹ̀ tẹ́ bá tẹ̀ sí Google ó máa gbé wá Mr. Chalipha ṣe ń ṣe báyìí náà èmi ò sọ pé ẹ̀yin ni kẹ́ ẹ sọ mo ní kẹ́ ẹ tẹ̀ sí Google kẹ́ ẹ gbé Google máa gbé wá náà pọ́dún tí Islam bẹ̀rẹ̀ ó máa gbé wá ó máa gbé wá what year ni Islam bẹ̀rẹ̀ Google máa gbé wá so it's very simple kí ni yẹn máa lè easy ẹ lè understand ẹ so ẹ̀yin èèyàn wa ẹ bá wa tẹ̀ sí Google bí a mọ́mí fọ́kùnfà rẹ̀ bá wa gbé wá year wo ni Islam bẹ̀rẹ̀. ẹ ṣe year wo ni Islam bẹ̀rẹ̀ so Chalipha náà ti lọ gbé wá. 610 CE. Only Islam was born in 610 CE in Mecca. Ẹ ká wo nǹkan tí Chalipha fẹ́ gbé wá. So ẹ̀yin èèyàn wa téèyàn 610 CE òun ni Islam bẹ̀rẹ̀. Téèyàn kan bá sọ fún yín any other thing tó bá ṣẹlẹ̀ before that 610 CE irọ́ ni o. So gbogbo yìí pé Abraham mùsùlùmí ni Moses mùsùlùmí ni Isa mùsùlùmí ni ẹ̀yin èèyàn wa irọ́ lásán ni wọ́n kàn scam yín ni o. So Mr. Chalipha kí ló gbé wá fún yín. ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ní 87 years. láyé má wọrí Mr. Chalipha ìgbà wo ni Islam bẹ̀rẹ̀. ohun tó gbé wá síbẹ̀ nígbà tí mo sáàṣì náà yẹlé. ó gbé 610 CE wá. ọ̀rọ̀ ẹ ṣe mọ́mí ọ̀fọ́ kúfà àbí Mr. Chalipha ẹ tí wàá tẹ̀ sí Google wípé
The event that happened in Quran chapter 85, what year ìgbà wo ni ìyẹn ṣẹlẹ̀? So kí ni yẹn máa jẹ́ kí a mọ bí tá à ń lọ. Ẹ má gbàgbé ẹ̀yin èèyàn wa, Islam bẹ̀rẹ̀ ní 610 CE. Àwọn tí wọ́n dáná sun ní Quran chapter 85, ìgbà wo ni wọ́n dáná sun wọn? Ọdún wo ló dáná sun wọn? Ẹ ṣé. Mr. Chalipha yẹn náà ẹ yẹ̀ wò lọ́dọ̀ yín. Nǹkan tá à ń ṣàṣì history ni. MS ẹ má bínú, ṣé Surah Buruj yẹn bí nǹkan kan ni? Surah to the Okay, Buruj, mo ń yeah. bọ̀. Surah to the Buruj. Buruj. The people of the trenches mo kí gbogbo lé o akóso látàrọ. Ẹ káàbọ̀ Amadeleke. Tẹ̀síìrì gan Christian ló pé wọ́n. Ẹ ṣe kó tẹ̀síìrì mí nǹkan tí fẹ́ gbé tẹ̀síìrì wa ni bọ̀. Ẹ ṣe sùúrù Mr. Chalipha. Reason tí mi ṣe fẹ́ lo tẹ̀síìrì rárá ni pé so kó lè easy fáwọn èèyàn wa because ẹ mọ̀ tá a bá lè máa fi irọ́ confirm irọ́. So àwọn èèyàn lè understand pé ẹ ṣe sùúrù Mr. Chalipha. So táwọn èèyàn bá fẹ́ search fún nǹkan wá lè mọ bó ṣe máa search the real history. So a ti mọ̀ pé Islam wọ́n bí Islam bẹ̀rẹ̀ ní 610 CE. So àwọn tí wọ́n dáná sun ní Surah to the Buruj, what year? Ọdún wo ni wọ́n dáná sun wọ́n? In fact, mo ń try láti go through tafsir yẹn sí ẹ níbi ìkànnù wọn gan-an àwọn ènìyàn wọ́n gbé sọ̀ ni wọ́n fi gé ọrùn ẹ̀. Ẹ̀sìn. Àwọn ènìyàn deny pé àwọn ò lè kúrò lẹ́yìn Jésù nìlà. Bẹ́ẹ̀ ni wọ́n deny ọba yẹn ya wèrè gan, ìpakúpa ló pa wọ́n. Ìkàn sọ̀ ni wọ́n fi gé orí ẹ̀ bọ́lẹ̀ sọ̀. Ẹ̀sìn wa ní ká pa á. Èèyàn wa ẹjọ́ ẹ jẹ́ ká sa gbogbo agbára wa. Your loved ones tẹ́ bá rí tó bá wà ní Islam ẹ try kí a bá sọ̀rọ̀ kí a jẹ́ kó rí ipe ó ń set àwọn unborn generation ó ń set wọn up ni o. So Islam was born in 610 CE. MSBABA, I couldn't find yeah, I can't find the. Oníṣẹ́ àwọn àfáà ló ti tàn láti mẹ́sẹ̀gì páwọn fẹ́ wá darapọ̀ mọ́ ètò. Èmi gádẹ̀ mo kàn dé gánà kalẹ̀ sí comment section ni o. Ẹ má bínú Mr. Adeleke, mo kí yín, good evening. Okay, ó yá ẹ ká gbé sí big screen. Me type in dáadáa ni mo ní Quran 85, what year did it happen? Only okay. Ẹ̀ka. Only the historical event described in Quran 85. Wọ́n ní ìtàn tó ṣẹlẹ̀ nínú Quran chapter 85 yẹn Surah to the Buruj. Known as the people of the ditch. Níbi tí a mọ̀ sí people of the ditch, àwọn èèyàn tí wọ́n dáná sun nínú kòtò. Is commonly identified by scholars and historians as the persecutions of Christians. Àrígbé nínú ìtàn àwọn tí wọ́n dáná sun bẹ̀ yẹn àwọn Christian tó wà ní Najran, the Christians in Najran. Yemen. Yeah. This incident occurred around 523 to 524 CE. Ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní 523 to 524 CE. Islam dẹ̀ bẹ̀rẹ̀ ní 610 CE. Ẹ jọ̀ọ́, ṣé Mùsùlùmí ni wọ́n ẹ̀yin èèyàn wa? Wọ́n dẹ̀ kọ sínú Quran pé Mùsùlùmí ni wọ́n. Mo sọ pé Quran irọ́ lásán ni náà. Ṣé máa dẹ́kin sọ̀rọ̀? Okay. Alákọ̀ọ́kọ́ ni wípé ohun tí wọ́n ń bábọ̀ náà yà yẹn òun ni wípé kò sí ohun tí wọ́n torí ẹ̀ bá wọn jà tí wọ́n torí ẹ̀ ṣe wọ́n ṣekúṣe ju pé wọ́n nígbàgbọ́ náà Allah lọ. Sọ̀rọ̀ mi yé yín, ìgbàgbọ́ náà Allah wọn kọ́kọ́ sọ pé mùsùlùmí torí tó bá wọn kọ́ sọ pé Islam torí tó bá sọ pé mùsùlùmí ẹni tí wọ́n ń pè ní mùsùlùmí ẹni tó sọ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ tí n bá ní kí ẹ mú definition mùsùlùmí wá mùsùlùmí ẹni tó ju ìṣẹ̀lẹ̀ fún Allah ipe aláwọ̀ ń bẹ ọjọ́ ìkẹyìn bẹ. ẹ má worry Mr. Kin wọ́n tún lè bá yín tẹ̀ sí Google pé àwọn ẹni tí wọ́n dáná sun yẹn kí ni nǹkan tí wọ́n gbà nígbàgbọ́ nú ẹ̀ wọ́n ò nígbàgbọ́ nú Allah Mr. Chalipha ẹ má wà ó gbogbo kí ni ẹnu kọ́ lẹ máa fi sọ ẹgbẹ́ wa nú ẹ̀rí Islam ti bẹ̀ àwọn ẹni wọ́n nígbàgbọ́ nú mẹ́ta lọ́kan Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́. ẹni tó bá gbé síwájú bí kò gbé ọkàn kìsẹ́nì ni èmi bá yín fà. Kí lẹ gbé síwájú? Jàlẹ́ ni mo gbé síwájú jàlẹ́. Ṣe bí nígbà tẹ́ fẹ́ fi irọ́ kàn fún àmúrọ́ a sọ fún yín kẹ́ lọ wo nǹkan wá nù tàn ẹ̀ ń fi irọ́ kàn fún àmúrọ́ ni náà. Ó dà bí akínní yóò yé Mr. Chalipha bí Islam ṣe wà ń sìn tí o gbá mọ̀ pé Muhammadu ni ó mú Islam wá Muhammadu wá jí gbogbo ìtàn tó ti wà ńlẹ̀ Abraham Moses Isa Musa gbogbo wọn mùsùlùmí tèmi náà bá dá ẹ̀sìn tèmi lẹ́sìn
tí mo pè ní bankuba ẹ̀sìn tèmi fún ara mi tí mo dálẹ̀ now tí mo wá kọ inú ìwé tọ̀dọ̀ tèmi mo wá kọ síbẹ̀ èmi náà wá kọ ìtàn gbogbo àwọn Abraham Moses yẹn èmi náà tún wá kọ sínú ìwé tèmi pé wọn kì í ṣe mùsùlùmí pé bankuba ni wọ́n ṣe in fact Muhammadu fúnra rẹ̀ náà bankuba ló ṣe tẹ́ ẹ bá lọ search kínní yẹn nǹkan tí mo sọ tẹ́ ẹ wò nínú ìwé tí mo kọ ẹ máa bá ń bẹ̀ pé bankuba náà ṣe torí pé you are confirming irọ́ with irọ́ ìwé irọ́ lẹ fi ń confirm irọ́ but for you to get the fact ẹ gbọ́dọ̀ lọ wo kínní yẹn outside ìwé irọ́ tí mo kọ lẹ̀ tó jẹ́ bankuba so láti confirm bóyá òótọ́ ni Quran sọ a ní láti lọ wo kínní yẹn nínú tàn nínú ìwé torí pé ìwé irọ́ ni Quran ìwé irọ́ ni tafsir ó sì yé yín báyẹn ẹ ká bá àfáà tó mọ kí ó dáadáa mọ́mí ọ̀fọ́ kùfàrà àti Amadélèké ẹ lè andrew ẹni ẹ ṣe sheik àwọn sheik à ń retí àwọn sheik ńlá kan léèní so omi ìtẹ̀sí mọ reason láyé ti dé pé dáa pé kan ní wọn ló wọlé. Chalipha, lọ bá wa tap ní comment section, my Yoruba brother. Chalipha, the evidence ó ti wà obvious and irú mẹ́tì Islam máa ń cause fún ara ẹ̀ yìí because Emmanuel láti claim pé everything started with Islam kò make sense. Ọlá Olúwa ń gbọ́ yín. So evidence tẹ̀ mú wa pé iye wo ni wọ́n dá Islam sílẹ̀ kankan báyìí ṣé ti yẹ. So evidence kan ṣo òun fẹ́ fún yín sọ̀rọ̀ mi ti yé nígbà tọ́lọ́ ẹjọ́ mo fẹ́ béèrè nǹkan ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín talent tọ́lọ́ kọ́kọ́ dá. Èmi ò mọ̀ pé Allah àbí Ọlọ́run which one. Nígbà ẹni tọ́lọ́ kọ́kọ́ dá ó jẹ́ kó yà yín pé ànábì Ádámù pé Ádámù òun ló kọ́kọ́ ṣe. Ádámù kọ́kọ́ dá o. Allah ló kọ́kọ́ dá Ádámù. Ẹ wá mo wá fẹ́ kẹ́ wá lọ wọnú Al-Qur'an ó dùn mí pé bàbá Chalipha àti kòǹbí kọ́ máa gbọ́rọ̀ tí mo sọ yìí mo wá fẹ́ kẹ́ wá lọ wọnú Al-Qur'an nígbà tó lọ́n wá bá Ádámù sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó ti mú kúrò ní ọ̀run tó fi Ádámù sílé ayé ṣé ń gbọ́ mi. Ọlọ́run jẹ́ kó máa yí Ádámù wípé ó sọ fún wípé bismillahir ó ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi nígbà náà Ọlọ́run ti dá nábì kò tí dá Muhammad gbà náà sọ̀rọ̀ mi yé nígbà náà. Ọláolúwa with all due respect sir ìlà ẹni sùúrù ẹ recite nǹkankan lárúbáwá fún wa bẹ́ẹ̀ ni pé gbogbo àmà understanding ìlà ní gbọ́n náà ẹ tún nǹkan tẹ́ sọ we don't all speak lárúbáwá. mi ti ṣe tán mo máa tu ẹ farabalẹ̀ mo máa tu nígbà tó lọ ń sọ fún Ádámù. Allah, Mr. Agent pausing, please. Take to correction. Al-Quran, it doesn't speak about Ọlọ́run, it doesn't speak about Yahweh, it doesn't speak about Olódùmarè, it speaks about Allah. Allah, Adam and Eve, try best thing, please. Allah náà ni mo sọ. Ọlọ́run ní iná, Allah ní iná. Allah. Allah, ó ní iná Allah. Ọlọ́run sọ, Allah sọ pé òun Allah. Ṣé gbọ́? Wà mọ̀lá ìkátàwù àti gbogbo àwọn màláìka rẹ̀ gbogbo àwọn angels ẹ̀ ṣó ti yé ó ní yusọ́lúnà alánàbí yìí gbogbo wọn pátápátápátá ni wọ́n ń wá ìkẹ́ fún Muhammad ṣe nígbà náà Allah ti dá Muhammad gbà náà ṣùgbọ́n ohun tó ń jẹ́ kó máa yé Ádámù gbà náà ni wípé òun lóòótọ́ ni kò tí ṣe kíni kò tí dá Muhammad àmọ́ Muhammad ló kọ́ dá. Ṣé Ádámù ni Allah sọ̀rọ̀ yẹn fún? Ádámù ni Allah sọ̀rọ̀ yẹn fún mo fẹ́ kẹ́ lọ gbá research lóye. Kábíyèsí ẹ̀yin ṣọlẹ̀ bàbá ń gbádùn yìí. Irọ́ súnà yìí pọ̀ ó tiẹ̀ wá sún mi lálẹ́ I'm tired I got headache. Àfáwà ṣé mi ní mi gbọ́ wọn ni àbí nẹ́tíwọ̀kì mi tó ti ṣe rè. àfáà títí mi ti pẹ́ wọ́n fẹ́ cross check nǹkan tó sọ fún mọ́ ẹ̀kan ló ti fẹ́ mú mi ni. àti send invite sí yẹn tán máìkì báyìí ẹsẹ̀ òkè. àáfà fẹ́ lọ restore ìwọ wá sọpọ̀ lọ́wọ́ kan tó wá tún dà lẹ́yìn.
ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè pé ṣé wọ́n pé 18 years and above because mo lọ wo profile wọn ní ìsìn he looks like a teenager àdẹ̀lẹ̀ máa bá àwọn ọmọ kékeré sọ̀rọ̀ because of rules so ètò láyé ẹ lọ check your profile wọn he looks like a 16-year-old. èmi náà ti lọ wo but láwà nìyẹn ò jẹ́ kí n láwà nìyẹn ṣe ló ó tóbi differently. mo ti sọ nísàlẹ̀ ń sìn yín pé àwọn àfáà kéékèèké olóṣùpá lórí yìí ni. I mean, I feel comfortable talking to him. He's a kid, bro. He needs to, you know. I don't like speaking to children. I'm not an obi. Tolai, bàbá mi, ṣé kìí ṣe àáfàá tí òun àti Buhari ọmọ Musa jọ ní ìṣù ní òde kan ni? Àáfàá kékeré kan wá yìí tí Buhari ọmọ Musa ń complain pé àáfàá ti yọ. Àáfàá ti yọ. Okay, ẹ jọ̀ọ́ Mont, ẹ já gbà àwọn Muslim wá sókè ẹ jọ̀ọ́. Chalipha àgbà ọmọdé ni a lè máa bọ́mọ kékeré sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Okay, àwọn afáàdà Wasiu, mo rórúkọ Wasiu in comment section is not okay. Well, Chalipha, ẹ mọ̀ pé nínú Islam ẹ̀yin ò dámọdé mọ̀ ẹ̀dá àgbàlagbà mọ̀. So bóyá àgbàlagbà ni in your own eyes o Chalipha àgbà ṣe sọ pé 9-year-old is an adult ṣe mọ̀ pé paradigm yìí different so bóyá nǹkan tẹ̀mí nìyẹn mọ̀ difference ọmọdé àti àgbàlagbà. Yes, she's an adult. Is a 9-year-old an adult, Akaraye? Yes, she's an adult. Ẹnìkan ní mọ́mí Kufar olówó US. Okay, I don't even live in the USA. You guys just look for any name to call me.